kú dédé àsìkò yìí àsìkò iṣẹ́ ló rọ̀ wá lọ́rùn láṣẹ Elédùà. Àmì ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ karùn-ún nínú oṣù kejìlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ká sí omi mu. Tá a bá padà dé kí ìròyìn ó wá máa tẹ̀sí ọwọ́ iwájú. Ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti padà sọ̀rọ̀ jáde nínú ìròyìn kan eléyìí tó tàn kárí ilé tàn kárí oko lórí 1,000 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní wọ́n ń bẹ ní orílẹ̀-èdè United Arab Emirates níbi ìpàdé kan eléyìí tí ó lé ní 100 àwọn ilẹ̀ adúláwọ̀ àti àwọn ilẹ̀ mìíràn tó jẹ́ orílẹ̀-èdè tí wọ́n ti kópa níbi ìpàdé ọ̀hún. Ní báyìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà látẹnu alákòóso fún ọ̀rọ̀ ìròyìn ọgbọ́n inú Mohammed Idris ti wá sọ̀rọ̀ jáde wípé lótìtọ́ àti lódodo ni àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n bẹ níbi ìpàdé náà. Ó ní ṣùgbọ́n iye èèyàn eléyìí tí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tí wọ́n mọ̀ sí ó ní kò ju 422 àwọn ènìyàn eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n mú dání wọ́n ní ẹnikẹ́ni yòówù tẹ́ ẹ bá rí tó tún kópa níbi ìpàdé ọ̀hún tó sì jọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó lọ fún ara rẹ̀ ní kì í ṣe wípé lábẹ́ ìjọba àpapọ̀ ni wọ́n bá rìnrìn àjò ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Ìpàdé ọ̀hún èyí tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ àti àyípadà ojú ọjọ́ èyí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ni wọ́n kópa níbẹ̀ ló ti sọ wípé ó lé ní 70,000 àwọn ènìyàn tí wọ́n wà níbi ìpàdé ọ̀hún tó sì jẹ́ pé ó lé ní 100 àwọn orílẹ̀-èdè ló kópa tí wọ́n bẹ ní orílẹ̀-èdè United Arab Emirates lọ́wọ́ báyìí níbi ìpàdé náà. Alákòóso ọ̀hún fún ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú Mohammed Idris ó wá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń sọ wípé ó lé ní 1,000 èyí tí ìjọba àpapọ̀ kó lọ òun làwọn ń gbọ́ ṣùgbọ́n kì í ṣe bí ọ̀rọ̀ ti rí nù. Ó ní àwọn ènìyàn tó kù tó lọ wọ́n lọ lápò ara wọn ni, kì í ṣe lówó ìjọba àpapọ̀ tàbí ìjọba ìpínlẹ̀, pé ènìyàn tí ìjọba àpapọ̀ mọ̀ sí kò ju 422 lọ èyí tí wọ́n bẹ ní orílẹ̀-èdè United Arab Emirates níbi ìpàdé ọ̀hún èyí tó ń lọ lọ́wọ́ báyìí. Látàrí ìwà iṣẹ́ láabi tí àwọn alọ́kóló ń kígbe àwọn adigunjalè èyí tí wọ́n ń ṣe ní agbègbè Ṣàpàdé, Òde Rẹ́mọ àti àyíká rẹ̀ níbi tí wọ́n ti yìnbọn fún ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ gbogbonìṣe Gateway ICT níbi tí akẹ́kọ̀ọ́ ọ̀hún tó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ní báyìí àwọn tí wọ́n jẹ́ olùdarí àti olùṣàkóso ilé ẹ̀kọ́ gbogbonìṣe Gateway ọ̀hún ti wá kàn án nípa báyìí wípé àwọn bẹ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ náà láti fi ọgbà ilé ìwé ọ̀hún sílẹ̀ fún odidi ọ̀sẹ̀ méjì tí wọn yóò fi ti ilé ẹ̀kọ́ náà pa láti wá bọ̀rọ̀ kò fi ṣàdá lórí ètò ààbò èyí tó fẹ́ mẹ́hẹ̀ nínú ọgbà ilé ìwé náà àti ní àyíká agbègbè ìtílé ìwé gbogbonìṣe ọ̀hún tó wà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde lánàá ti ṣe ọjọ́ Ajé Monday nígbà tí wọ́n sọ wípé kí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe Gateway kí oníkálukú wọn máa padà lọ sílé lákàkà àwọn òbí wọn lójúnà láti lè sáré ṣe ìpàdé onígbòńkẹ́lẹ́ bí wọ́n yóò ṣe wá ọ̀nà àbáyọ sí ìkọlù tí àwọn adigunjalè ọ̀hún èyí tí wọ́n ṣe lemọ́lemọ́ sí ilé ẹ̀kọ́ náà àti agbègbè àyíká rẹ̀ èyí tí wọ́n yìnbọn fún ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ tí orúkọ rẹ̀ jẹ́ Ayọ̀mídé Mákindé èyí tó jọ́ náà bá nípè lójú ẹsẹ̀ ìṣẹ̀lẹ̀ ìbọn ọ̀hún èyí tí àwọn adigunjalè tí wọ́n yìn fún ní báyìí àwọn tí wọ́n jẹ́ olùdarí ilé ẹ̀kọ́ náà ti wá ní kí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún máa lọ sílé
wọn yóò ti ilé ẹ̀kọ́ ọ̀hún pa fún odidi ọ̀sẹ̀ méjì gbáko. Ẹ̀wẹ̀, àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún náà ló ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn wípé yèyí ọmọ ní gbọmọ èrùkẹ̀rẹ̀ báyìí nísìnyí gbọ́rọ̀ ló ń gbọmọ Ọ̀rúnmìlà, kí wọ́n dákun dábọ̀ kí wọ́n tètè bá wọn wá ọ̀nà àbáyọ sí ètò ààbò èyí tó ti mẹ́yẹ o ní ilé ẹ̀kọ́ ọ̀hún àti ní àyíká rẹ̀. Wọ́n ké sí gómìnà Dàpọ̀ Abíọ́dún àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò eléyìí tí ọ̀rọ̀ ọ̀hún kàn ní ìpínlẹ̀ Ògùn láti dákun dábọ̀ kí wọ́n bá wọn pèsè ètò ààbò tó péye o lórí ẹ̀mí àwọn àti dúkìá wọn nínú ilé ìwé náà àti ní ẹ̀yìn odi ilé ìwé náà, gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí àwọn náà fi ọ̀rọ̀ ọ̀hún léde o pẹ̀lú ohun ẹ̀bẹ̀ tó mú àrò lẹ́nu lórí ọ̀kan nínú wọn eléyìí tí àwọn adigunjalè èyí tí wọ́n yìnbọn fún ní orí tó sì gbèkúrú jẹ lọ́wọ́ ìbọra lẹ́sẹ̀ kan. Àjọ eléyìí tó ń rí sí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ lójú pópó ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó lánàá ọjọ́ Ajé o ni wọ́n fi ìròyìn léde wípé ó kéré tán o ènìyàn 4 lójọ́ náà bá nípè nínú àwọn ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ èyí tó wáyé o ní igun 4 èyí tó gbé ìpínlẹ̀ Èkó dúró. Níbẹ̀ náà láti rí ológun kan, ìyàwó rẹ̀ eléyìí tó jẹ́ Ọlọ́run bá nípè níbi ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún èyí tó wáyé o ní ìpínlẹ̀ Èkó, gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ eléyìí tó rí sí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ lójú pópó FRSC eyín Babátúndé Fáyìnlóye ló fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn akọ̀ròyìn lásìkò tí wọ́n jábọ̀ bí àwọn ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún bó ti lọ sí ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti sọ di mímọ̀ wípé ológun kan o, ìyàwó rẹ̀ àti ọlọ́kadà kan, àwọn náà wọ́n ní ìṣẹ̀lẹ̀ jàǹbá ní ojú òpópónà márosẹ̀ Àgbádárìgì ní ìpínlẹ̀ Èkó ní ibùdókọ̀ tí wọ́n pè ní Dáńtátà èyí ò lójú òpópónà márosẹ̀ Bàdágìrì ní ìpínlẹ̀ Èkó, tó sì jẹ́ pé lójú ẹsẹ̀ ni ìyàwó sójà ọ̀hún àti ológun náà tó fi mọ́ ọlọ́kadà kan èyí tó jánà mọ́ ọkọ̀ wọn lẹ́nu ni wọ́n jọ́lọ́run bá nípè èyí tí wọ́n ní wọ́n ti gbé ológun ọ̀hún lọ sí ilé ìwòsàn ibi wọ́n gbé òkú pamọ́ sí o nínú ọgbà ológun èyí tó ń bẹ ní Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó, tí wọ́n sì ti gbé ọlọ́kadà ọ̀hún lọ sí ilé ìwòsàn General Hospital èyí tó wà ní Bàdágìrì ibi tí wọ́n ti gbé òkú rẹ̀ pamọ́ síbẹ̀ o. Lákòótán nínú ọ̀rọ̀ Fáyìnlóye tó jọ̀gá àgbà àjọ FRSC ní ìpínlẹ̀ Èkó wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n ń wa ọkọ̀ ọlọ́kadà àti àwọn tí wọ́n ń wa kẹ̀kẹ́ nàpẹ́pẹ́ lẹ́sẹ̀ mẹ́ta wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má ṣe sá eré àsápajúdé, bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá ń wa ọkọ̀ kí wọ́n máa ṣọ́ra ṣe o lójú àwọn ọ̀rọ̀ àti eré tí wọ́n ó máa ṣe nídìí ọkọ̀ wíwà. Bákan náà kí wọ́n má ṣe mu tajútajú kankan èyí tó lè ṣe àkóbá lásìkò tí wọ́n bá ń wa ọkọ̀. Bí wọ́n bá ti mu ọtí kí wọ́n má wa ọkọ̀, tí wọ́n bá sì fẹ́ wa ọkọ̀ kí wọ́n má mu ọtí o. Ó ní jíjìnà sí àwọn nǹkan wọ̀nyí yóò ṣe àdínkù àwọn wàhálà ẹ̀mí èyí tó ń bá àwọn ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ lọ lóòrèkóòrè ní ìpínlẹ̀ Èkó. Àwọn jàǹdùkú oníṣẹ́ ibi kan rèé èyí tí wọ́n kọlu ọgbà kan ibi wọ́n ti ń sin àwọn ohun ọ̀sìn, tí wọ́n sì jí àwọn adìyẹ èyí tó lé ní 20 o, tí wọ́n tún jí àwọn òṣìṣẹ́ eléyìí tó ń ṣiṣẹ́ nínú ọgbà ọ̀gbìn tí wọ́n ti ń sin adìyẹ ọ̀hún èyí tó jẹ́ pé ènìyàn 3 ni wọ́n jí gbé o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, àwọn afurasí ọ̀hún èyí tó tó 6 ni wọ́n ya wọ agbègbè kan èyí tí wọ́n pè ní Atóyò ní Ìtẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn nínú ọgbà ibi wọ́n ti ń sin àwọn ohun ọ̀sìn kan èyí tí wọ́n sọ wípé ibi wọ́n ti ń sin ohun ọ̀sìn ọ̀hún làwọn oníṣẹ́ ibi 6 náà ni wọ́n ya wọ̀ lọ́jọ́ Sátidé òpin ọ̀sẹ̀ tó kọjá o ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́, níbi tí wọ́n ti jí àwọn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ bẹ̀ tó fi mọ́ ẹni tó ní ibi wọ́n ti ń sin ohun ọ̀sìn náà tó fi mọ́ ènìyàn ọ̀hún èyí tí wọ́n ní àpapọ̀ gbogbo wọn ó ń lọ bíi 5 èyí tí àwọn oníṣẹ́ ibi agbébọn rìn jàǹdùkú náà tí wọ́n jí wọn gbé lọ o. Lẹ́yìn èyí o wọ́n ní ó kéré tán adìyẹ eléyìí tó lé ní 20 ni wọ́n tún jí kó lọ o. Ṣùgbọ́n ní ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, wọ́n ní lótìtọ́ àti lódodo ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀, ṣùgbọ́n o wọ́n ní wọ́n ti rọ́wọ́ tó àwọn 2
nínú àwọn 6 oníṣẹ́ ibi ọ̀hún èyí tó ń bẹ lágọ̀ọ́ ọlọ́pàá lọ́wọ́ báyìí. Bákan náà wọ́n ní àwọn ènìyàn tí wọ́n jí kó báyìí tí ń bẹ ní àkàkà àwọn oníṣẹ́ ibi náà wọn ì tí ì rí wọn gbà sílẹ̀ títí di àsìkò àti ìgbà eléyìí tí ìròyìn tó fi ń kóra jọ o. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fi dá àwọn ènìyàn lójú wípé láìpẹ́ láìjìnà pẹ̀lú akitiyan àti ìwádìí tó ń lọ lọ́wọ́ báyìí wọ́n fi dá àwọn ènìyàn lójú wípé wọn yóò rí àwọn ènìyàn ọ̀hún gbà kúrò lákàkà àwọn oníṣẹ́ ibi àti wípé àwọn oníṣẹ́ ibi ọ̀hún tó kù ọwọ́ yóò tẹ̀ wọ́n tí wọn yóò sì fi wọ́n jó òfin ní gẹ́lẹ́ tí ìwádìí tó bá ti parí lórí ìwà iṣẹ́ ibi èyí tí wọ́n wù ọ̀hún. ẹ̀yin ìṣẹ̀lẹ̀ a máa ṣe sóyàn ẹ ti tẹ ó 5 million a dẹ̀ máa ṣe Pasuma máa wọlé mi kàn máa wọlé a máa ṣe ọmọ ọlọ́run bọ̀ ọlọ́run sẹ́yìn land of Goshen cathedral ẹjọ́ torí ọlọ́run ẹ fojú ọmọ ọlọ́run wò wá. Don't use my look judge me. Ìkà ni mí lóòótọ́ wọ́n ṣèkà fún mi ni. Àdíjọ́ tó ti bí mi láti ṣèkà fún mi. Ẹjọ́ tó lọ́run mo fọlọ́run bẹ̀yìn ẹjọ́. A máa pàfọ́ọ̀mù orin ògo làwọn áńgẹ́lì ń kọ. Ọwọ́ mi mímọ́ mo wọ bàtà mímọ́. Orin ògo làwọn áńgẹ́lì ń kọ. Hosanna fáwọn ọmọ Éférù. Hallelujah fáwọn ọmọ Dáfídì o. Olúwa dákun dáríjì mi o, iṣẹ́ Olúwa kò ṣe dá dúró, ẹ̀yin ìṣẹ̀lẹ̀ má dájú. Gbajúgbajà akọrin tàkasùfé gbèrè olórin ìdààmú àdúgbò ọmọ Ìjọba eyín Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable òun mà ló ti sọ̀rọ̀ bóde báyìí o wípé òun ti gba owó orin kan eléyìí tí ìjọ Celestial Church of Christ Goshen Parish Cathedral èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n san owó rẹ̀ fún òun wípé òun yóò sì kọrin ọ̀hún bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ nítorí wípé bóun bá ti gba owó òun gbọ́dọ̀ ṣiṣẹ́ òun o. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ní ilé ìjọsìn Sẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n fi àwòrán kan èyí tí Portable àti gbajúgbajà nkọrin fújì ọ̀hún Wàsíù Àlàbí Pasuma ọmọ ìyàwó Ànábì tí wọ́n fi àwòrán wọn léde o wípé àwọn ni yóò kọrin ẹ̀mí níbi alẹ́ ìyìn orin rere tí a mọ̀ sí praise night ti ilé ìjọsìn náà èyí tó jẹ́ pé ọ̀kan nínú àwọn àgbà nínú ilé ìjọsìn ọ̀hún tí wọ́n tako irúfẹ́ ìgbésẹ̀ pé wọn ò ní ẹ̀tọ́ láti perú Pasuma àti Portable wá síbi orin ẹ̀mí èyí tí wọ́n fẹ́ fi yin Olúwa wípé kí wọ́n fagilé àwọn méjèèjì náà kí wọ́n pe olórin míì ṣùgbọ́n lọ́wọ́ báyìí Portable òun ti wá sọ̀rọ̀ jáde o wípé kí ẹnikẹ́ni má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ látara wípé ó ṣeé ṣe o kó jẹ́ ìwà òun làwọn ènìyàn ń wò gẹ́gẹ́ bí oníjàgídíjàgan ó ní kẹ́nikẹ́ni má ṣe ìdájọ́ o gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ o wípé pẹ̀lú mílíọ̀nù 5 náírà èyí tí ilé ìjọsìn Sẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n ti san fún òun ó ní òun yóò kọrin o bẹ́ẹ̀ sì ni Wàsíù Àlàbí Pasuma òun náà yóò kọrin níbẹ̀ ó ní àwọn olólùfẹ́ òun wọ́n ń bọ̀ òun sì ṣetán láti pàdé wọn ó ní ènìyàn mímọ́ lòun o ojú lásán làwọn ènìyàn wò ṣùgbọ́n Ọlọ́run wo ọkàn ó ní àtòun ìyẹn Portable àti Wàsíù Àlàbí Pasuma àwọn méjèèjì ni yóò kọrin níbi alẹ́ ìyìn orin rere ọ̀hún tí a mọ̀ sí praise night ti ìjọ Sẹ̀lẹ̀ ọ̀hún èyí tí wọ́n pè ní Celestial Church of Christ eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkó lábẹ́ olùṣọ́ wọn Ọlátọ̀ṣọ́ Ọ̀ṣọ́fà èyí tó sọ wípé kí wọ́n fagilé àwọn méjèèjì náà kí wọ́n má ṣe gbà wọ́n láyè kí wọ́n kọrin ṣùgbọ́n nínú fọ́nrán kan tí Portable fi léde lánàá ó ní dandan gbọ̀n òun yóò kọrin níbi orin ọ̀hún èyí tí wọ́n ti pe òun sí tí wọ́n sì ti fi àwòrán òun pẹ̀lú Pàṣọ síbẹ̀ ó láti òun àti Pasuma ni wọn yóò jọ kọrin alẹ́ ìrere praise night nínú ìjọ Sẹ̀lẹ̀ náà. tó ẹ̀yin ará wọn ní kì í dùn púpọ̀ ṣùgbọ́n báyìí ń lọ́bẹ̀ oge o ohun gbogbo tó bá ní ìbẹ̀rẹ̀ ni ó sì ní òpin ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní títí ojúmọ́ ọ̀la jẹ́ tó máa ní àǹfààní sí ọ̀tún rẹ̀ míì síwájú ìgbà náà ilé òní ilé wa ọ̀nà nílò wa o fún mi Adénúgà lẹni tó mú ìrìn wá ti ojú amóhùnmáwòrán yín ire ayọ̀ Ọlọ́run ọba kò ní fi wálẹ̀ ẹ ṣeun gan-an ni o.
Feli-feli TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.